èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹwà ṣe dáadáa ní àbáyín gist tẹ ni wọ́n ní kábíyèsí ní Ashley kò lè máa ṣe àwọn nǹkan tó máa ń ṣe nínú palace àwọn bí bó ṣe máa ń gbé ritual tẹ́lẹ̀ àti sacrifice wípé àwọn ti ní princess èyí tí àwọn gbà láti máa ṣe gbogbo àwọn nǹkan yẹn. Ẹ jẹ́ ká jọ wọnú gist Tele. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo ilé ńkọ́? Yorùbá ni mo máa ń sọ lórí channel mi, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist. Nípa celebrity gist royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Áfíríkà. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà ilẹ̀ Yorùbá. Ẹ̀yin èèyàn lé, ẹ subscribe, ẹ like, ẹ tẹ thumbs up. Ọlọ́run á dúró tì yín, á dẹ̀ gbàdúrà gbogbo yín. Ẹ jẹ́ ká jọ wọnú gist Tele. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí ní Ashley ò lè ṣe nǹkan tó máa ń ṣe ní festival o, wípé òun kọ́ ló máa celebrate. Ṣé mọ̀ pé every time tó bá ti fẹ́ ṣe festival tó máa ń ṣe yẹn òun ló máa ń organize. Wọ́n ní kábíyèsí ní rárá lọ́dún yìí òun kọ́ ló máa organize festival náà. Wọ́n ní àǹtí wa, wọ́n ní ọ̀rọ̀ yìí ó bà nínú jẹ́ gan o, wípé ó sunkún lórí ọ̀rọ̀ yìí, wípé àti ọdún yìí lòun ti ń ṣe, wípé ó ṣe wá jẹ́ ọdún yìí ni kábíyèsí fẹ́ gba festival yìí mọ́ òun lọ́wọ́, wípé òun ò gbọdọ̀ ṣe. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Brazilian princess tó wà ní palace nǹkan tí kábíyèsí gbà fún nìyẹn, kó máa bá wọn gbé gbogbo àwọn ritual. So wọ́n ní festival tó fẹ́ ṣe yìí, wọ́n ní òun ló máa organize everything. Wọ́n ní kábíyèsí ní Ashley ò lè ṣe. Èyí náà dẹ̀ tún mọ̀ pé Queen Naomi gan padà bọ̀ wá sínú palace, kábíyèsí ò lè lajú wọn sílẹ̀ kán tún jẹ́ kí Ashley kó máa gbé sacrifice nínú palace nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ nínú palace yẹn nítorí kábíyèsí accept kí Ashley máa gbé sacrifice ni. So ìtorí ẹ̀ ni wọ́n fi lọ gbé Brazilian princess yìí tán fi fún ní iṣẹ́ yẹn, wípé iṣẹ́ yẹn òun ni kó máa ṣe nínú palace. Kábíyèsí ní kò lè ṣe iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ nínú palace pẹ̀lú gbogbo àwọn festival tó máa ń ṣe, tó máa ń organize. Wọ́n ní ìyẹn ò lè ṣẹlẹ̀ mọ́ láíláí. Wọ́n ní even gan bàbá kábíyèsí gan sọ fún kábíyèsí pé kí kábíyèsí lọ wá princess èyí tó máa bá wọn gbé gbogbo ẹbọ àti ètùtù èyí tí Queen Naomi ò lè gbé nínú palace. Ẹ̀yin náà mọ̀ pé nígbà tí Ashley wá sínú palace àwọn nǹkan tó ń ṣe ni fún Queen Naomi, nígbà tó dẹ̀ ti di ìyálé tìyàwó kò bójúmu láti máa ṣe. So ó yẹ kí wọ́n wá ará àta èyí tó jẹ́ pé iṣẹ́ ẹ̀ nìyẹn láti máa ṣe gbogbo àwọn ẹbọ àtètùtù yìí. So wọ́n ní èyí ò dùn mọ́ àǹtí wa nínú o, wọ́n ló bà nínú jẹ́ gan pé kí ló dé tí kábíyèsí tí wọ́n ń gba gbogbo àwọn nǹkan tó yẹ kó máa ṣe lọ́wọ́ òun, kí ló dé tí kábíyèsí ń treat òun báyìí. Wọ́n ní kò dùn mọ́ àǹtí wa nínú rárá, wọ́n ló sunkún. Ẹ̀yin náà ẹ mọ̀ pé àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àtún ní láti máa padà sẹ́yìn láàrin Queen Naomi àti Ashley. Ó affect kábíyèsí náà nítorí pé àwọn ìwà kan wà tó jẹ́ pé kábíyèsí ò fi ojú wọn rí, tó jẹ́ pé later nígbà tí wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ó dùn wọ́n gan. Ó dùn wọ́n gan wípé àwọn hurt Queen Naomi. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ò kì í sọ̀rọ̀. She is a very quiet person. Lóòótọ́ o, I did not know her personally, but those people that met her before and know her, they said she is a very quiet person. She does not talk. The only time tí Queen Naomi bá la ẹnu wọn òní tó bá ń preach ọ̀rọ̀ Ọlọ́run. So ẹ̀yin èèyàn lé, kábíyèsí ò fẹ́ nǹkan tó máa hurt Queen Naomi mọ́. Wọn ò fẹ́ nǹkan kan tó máa bí wọn nínú,
wọn fẹ́ nǹkan kan tó máa hurt wọn ẹ mọ nǹkan tó ojú kábíyèsí rí kó tó di pé Queen Naomi ń bá wọn sọ̀rọ̀ so right now kábíyèsí sọ fún Ashley wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o gbé tutù nínú palace mọ́ o gbé ẹbọ nínú palace mọ́ o dẹ̀ ṣe sacrifice àbí festival kankan tó jẹ́ pé wọ́n ló máa organize kò sí yẹn mọ́ you are just olórí remain olórí gist tá gbọ́ ni ta ní ká wá sọ fún yín bí ẹ ṣe ń gbọ́ mi o ní agbára Ọlọ́run etí yín ò ní di ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè ní ọlá yín á máa lọ ní àṣẹ Ọlọ́run ọba please share this video share like comment and thumbs up this video God Almighty will bless you all. Thank you so much.